tẹ́ ẹ bá fẹ́ kí Mohbad rọrùn wọ̀ tẹ́ ẹ sì fẹ́ kínú ẹ̀ dùn dáadáa ẹ tọ́jú bàbá ẹ̀ o bàbá ẹ̀ ló tọ́jú ẹ̀ láti kékeré o látìgbà tí ìyá ẹ̀ ti fi sílẹ̀ ní nǹkan bíi ọmọ ọdún kan ẹ tọ́jú àwọn méjèèjì tẹ́ ẹ bá rí pé ẹ fẹ́ fowó ránṣẹ́ sí wọn kò ń ṣe wípé kẹ́ ẹ tọ́jú ìyá kẹ́ wá fi bàbá lẹ̀ o bàbá Mohbad ló tọ́jú ọmọ ẹ má gbàgbé bàbá Mohbad o èpè la máa fi ránṣẹ́ sí yín tẹ́ ẹ bá tọ́jú ìyá Mohbad tẹ́ ẹ fowó ránṣẹ́ sí tẹ́ ò fowó ránṣẹ́ sí bàbá Mohbad tó tọ́jú ọmọ náà láti kékeré lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìríjẹ Yinka TNT ló fi ọ̀rọ̀ ìkìlọ̀ yìí ránṣẹ́ o sí àwọn tó ń sẹ̀ǹdì owó sí ìyá Mohbad nìkan tí wọ́n sì gbàgbé bàbá Mohbad. Welcome to Digi Naija, where we bring you latest stories. Remember to like, share and follow us. Ẹ má cheat bàbá Mohbad. Bàbá Mohbad ti jẹ̀yà púpọ̀ lórí Mohbad àti àwọn àbúrò ẹ̀. Ó ti jìyà gbogbo ìgbà tí ó ń ṣiṣẹ́ kápẹ́ńtà àti gbogbo ìgbà tó ń kọrin. Ẹ gbọ́ ohun tó sọ. Ọ̀gẹ̀dẹ̀ bàbá yẹn wo kòkóyè tán. Ó mà ti fẹ́ di igi burúkú. Gbogbo all the pastors, they started sending money to Mohbad's mom. Gbogbo wọn send the check, wọn send everything. Kò máa sẹ́ni tó sọ̀rọ̀ bàbá Mohbad. Mo wo interview bàbá Mohbad lórí BBC. Omi ẹkúndẹ̀ gbọ̀n mí. Ẹ jẹ́ kí Mohbad sùn re o. Ẹ jẹ́ kó sùn re o. Ọmọ yẹn inú ẹ̀ ò ní dùn tẹ́ ẹ bá tọ́jú bàbá ẹ̀. Torí kò dúró sanjọ́ fún bàbá ẹ̀ o. Tẹ́ bá fẹ́ jẹ́ kí ọmọ yẹn sùn re. Ẹ̀yà mú ti bàbá ẹ̀ bẹ̀ ṣe ń plan ti bàbá ẹ̀ mọ́. Ó ṣe bàbá yẹn níná burúkú jó o. Bàbá yẹn níná jójú o. Torí bàbá yẹn ni ò jèrè ọmọ, bàbá yẹn ló tọ́jú ọmọ yẹn o. Bàbá yẹn ló fún ọmọ yẹn láyé. Torí àwọn pastors now, a pastor just sent 10 million naira to the mother. Ìyá tí ò sí bẹ̀ fún ọmọ yìí. Ẹ jẹ́ kí Mohbad sùn re o, ibi tó wà inú ẹ̀ ò ní dùn tẹ́ ẹ bá treat bàbá ẹ̀ dáadáa. Tẹ́ ẹ bá treat bàbá Mohbad dáadáa, ibi tó wà inú ẹ̀ ò ní dùn. Ẹ má fọwọ́ ọlágbá lójú ọ̀gẹ̀dẹ̀ lówó kòkóyè. Ẹ má jọ padà di bí burúkú. Ọ̀gẹ̀dẹ̀ bàbá Mohbad lówó kòkóyè, ẹ má cheat ẹ̀. Nobody is talking about that man again. Má yẹn ní tó ń bá ṣe ká tó ń bá ń kọ́gi. Ó ní Mohbad a máa gbá ìṣó. Ó ní tí ó bá sówó oúnjẹ, ó ní Mohbad máa suggest pé káwọn ọkọ̀ pórúkóló àbí káwọn ọkọ̀ àpótí káwọn lọ ṣe káwọn fi wá owó káwọn fi jẹun. Ó ní tó ń bá ń kọrin, ó ní Mohbad a máa gbé. Ó ní àwọn ọmọ kéékèèké mẹ́ta níyà Mohbad dálẹ̀ fóun. Ọ̀gẹ̀dẹ̀ bàbá yẹn wo kòkóyè tán ẹ wá fẹ́ sọ digi burúkú. Tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí Mohbad sùn re, ẹ rántí bàbá yẹn. Yinka TNT wá ní gbogbo èèyàn ló pìtì ìyá Mohbad tó fi jẹ́ pé ìyá Mohbad nìkan náà ń tọ́jú tó ń sẹ̀ǹd owó sí. Ó ní gbogbo èèyàn gbàgbé bàbá Mohbad. Ó ní ẹ̀yin ọkùnrin ẹ gbọ́ o, ẹ lọ ṣí etí yín lẹ̀. Ó ní ẹ gbọ́ kẹ́ ṣí ọpọlọ lẹ̀. Ó ní ẹ má fọ̀ sára yín láti sọ pé dandan kẹ́ lọ máa yáwó nítorí ọmọ kan. Ó ní nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad yìí náà ló máa ṣẹlẹ̀ sí ọkùnrin tí ò bá rárá ṣe bó ti mọ. Even sometimes if I didn't have anything, you'll be the one to suggest that daddy, let me do kolo or let me do akputi so that we can sell for eating. So that's how we started. So quiet someone and he's ready to do whatever I send him to do for me. It was so brilliant. Sometimes I used to be scared that how come he used to grab something faster. The first education was nursery and primary school. They call that school upper hand at Shasha. So after 5 years, he left there to primary school, which is at Aboru. We have changing of environment then. We gather money again for him to enter secondary school, which is Uncle Shodis. He spent like 4 years there, but he finished everything at this top 5 school at Odongbo. That is where he get his school certificate. So from there, we now gather money again.
I even collect Lapo money in 3 places for him to enter school, because being a carpenter, I didn't have any capital for him. So when he now decided Daddy wanted to attend school, I have to be begging my friends. One of my friends' wife stand for me that he will go and help me to collect that Napo. I collect 3 together and I'll give it to him. Okay, you go to school. Let me be facing the penalty of that Napo that I collect. And during the time that I wanted to finish the 2 years, even the grinding machine that I'm using to do my carpenter job, I have to sell it. But I will just mention few, because there is one of his songs that even render say, 10 years I no see mommy, my brothers are hungry. Now, Mohbad is, according to what I teach him, so whatever is doing you, that is what he will use to take this thing. And don't try to be someone. And then listen to that. And firstly, the thing that I first think, how he goes school, how I take gather money, he use that to compose. That is the only way I will just mention something about my family, because Uba Shokolama Salon, her sister was 10 years then, her junior ones was 2.5 years. That's how I begin to take care of. Ẹ má para yín lórí ọmọ kí ohun tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad kó má bàa ṣẹlẹ̀ sí yín o. Yinka TNT ló fọ̀rọ̀ ńlá yìí ránṣẹ́ sí gbogbo àwọn ọkùnrin wípé kán la etí wọn lẹ̀ o, kán rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, kán má bàa jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad kó má bàa ṣẹlẹ̀ sí wọn, kó má jẹ́ pé obìnrin tó ti fọmọ́lẹ̀ fún wọn náà ni ó padà wá kó gbogbo èrè iṣẹ́ tí wọ́n ṣe lórí ọmọ yẹn. Ẹ gbọ́ ohun tí ẹ bá rò nípa ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ á gbọ́. Drop your comment. Remember to follow us for more stories. Like, comment and share. This is Digi Naija. Thanks for watching. Bye for now.